ìgbà tí mo kọ́kọ́ rí ọmọ yẹn mi kọ́kọ́ believe ẹ wípé Saheed ló bí, wípé Saheed Òṣùpá ló bí ọmọ yẹn. Kò sí lọ́kàn mi believe ẹ. Ọdún mo mọ nǹkan kan mọ́ Saheed Òṣùpá o, mo mọ ìbẹ̀rù Ọlọ́run mọ́ Saheed Òṣùpá. Torí pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa ń fi gbangba wọ́n fi máa ń judge ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àwọn èèyàn máa ń ṣe mistake gan láti wò pé bí èèyàn bá ṣe ń ṣe gbangba. Ǹjẹ́ jẹ́ mọ̀ ó di ẹ̀ẹ̀mejì tí Saheed ti bá mi lọ sí hajj, Alhaji Saheed Òṣùpá, Dr. Saheed Òṣùpá, ó di ẹ̀ẹ̀mejì tó ti bá mi perform hajj. Ó bá ń ṣe hajj kan nígbà tó kọ́ sí hajj 2008, àjọ gbé Mahabida Sisha àtòun àtàwọn bíi mẹ́rin nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ọba mi ṣe. Ìgbà tó di 2019 Alhaji Saheed Òṣùpá tún bá mi lọ hajj, ó lọ ṣe eré ní Dubai. Mo wá láti ra tíkẹ́ẹ̀tì ẹ̀ nígbà tá a ṣe visa tán tí mo send visa sí, mo wá arrange tíkẹ́ẹ̀tì fún un tó fi wá bá wa ní Mẹ́kà. Àwájọ wà ní Mẹ́kà. Nǹkan bíi méjì ni mo fẹ́ sọ nípa bàbá ọmọ yìí kó tó di pé màá sọ̀rọ̀ ọmọ yìí tí mo ń ṣe mí ní àjíb. Ní tí wọ́n pè ní àjíb ní nǹkan àrísé mọ̀. Number one, ó ní pé Saheed jẹ́ ẹ̀dá kan tó jẹ́ aládùúró tìtàn. Mọ̀ tó jẹ́ ń sọ bẹ́ẹ̀. Nígbà tá a dé hajj, ọdún méjèèjì tó bá mi perform hajj, ọdún méjèèjì ni àwọn èèyàn wá bẹ̀ pé kó jọ kó kúrò lọ́dọ̀ Alhaja Kaola kó wá sọ́dọ̀ àwọn. Wallahi Saheed ò dá wọn lóhùn, kò dá wọn lóhùn. Ọlọ́dọ̀ Alhaja Kaola tí mo bá wá sí hajj, ọ̀dọ̀ rẹ̀ náà ní wà títí tí ní kò ní Mẹ́kà. Àwọn èèyàn sì ń foríṣiríṣi nǹkan bẹ́ẹ̀, àwọn èèyàn ń tú, àwọn èèyàn ń sọ oríṣiríṣi kó sáàfin lè kúrò lọ́dọ̀ mi, kò kúrò lọ́dọ̀ mi o. Àwọn kan tó sì bàjẹ́ débi pé orí inú kàjà yàrá t'Alhaja Kaola fún ẹ, orí pé yàrá yẹn ò fáìn, jẹ́ káwọn mú ọ sí ẹni wọ́n promise pé kọ́ mọ bọ̀ wá sínú Zamzam ní Baitul Atiq. Wallahi Saheed ò dá wọn lóhùn. A sì ń gbé Bin Laden, à ń gbé àwọn ilé tó wà lẹ́yìn Bin Laden yẹn, ibẹ̀ la gbé. Billahi lazim, ó ní títí tó wọ́n fi kúrò ní Mẹ́kà, ó lóun ò ní dá ẹnikẹ́ni lóhùn. Alhaja Kaola tó mú mi wá sí Mẹ́kà, ọ̀dọ̀ rẹ̀ náà ni màá dúró sí. Ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí pé máa bọ̀ wá sí hòtẹ́ẹ̀lì Abíago yìí, ṣé ẹ̀yin ẹ̀ rí mi ní Nàìjíríà? Ṣé ẹ̀ rí mi ipe kẹ́ mú mi wá sí Mẹ́kà? Àwa dé Mẹ́kà tán ẹ wá ní kí n ká lọ sínú hòtẹ́ẹ̀lì Abíago. That is number one. N tó ṣe mí lè mọ̀ torí mi gan o mi ìwo mọ́. Ìgbà tí mo rí pé bá ṣe dé Mẹ́kà tán ó ti kú òní tèmi nìkan, ó ti di ti gbogbo ayé ń gbó mọ́, tí wọ́n ń sọ mọ́, tí wọ́n ń rọ̀ mọ́, tí wọ́n ń dá láàmú. Ìwà ara filẹ̀ ìmọ̀ wò. Ení nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ìṣesí Saheed ó ní àníyàn rẹ̀. Mẹ́ta ni mo fẹ́ sọ. Ìjọ tí ọjọ́ bí ẹ̀ wá kó tó di pé màá sọ ìkẹta, ẹ jẹ́ n sọ kejì. Ǹjẹ́ jẹ́ mọ̀ yín pé Alhaji Saheed Òṣùpá ló sọ fún mi pé Alhaja Kaola ẹ wá lọ lead wa fún prayer ní Baitul Atiq ní alẹ́ ọjọ́ tó kù ọ̀la tí August 8, gbogbo August 8 ni wọ́n ṣe birthday, tí August 8 ló máa dé nígbà tó di alẹ́ August 7. Èmi ni mo lead rẹ̀ ṣe tawaf, gbogbo prayer tá a ṣe àti gbogbo alálàjì bá a ṣe pọ̀ tó kò kúrò láàrin wa. Tá a bá ń lọ táwọn yẹn bá fẹ́ fi oríṣiríṣi nǹkan fà á, tó bá dáhùn yóò kàn tó padà lẹ́ẹ̀kan náà ni yóò ní ẹ má wọrí ẹ sọ bí tẹ́wà máa wá bá yín létà. Àwa jọ ṣe prayer yẹn. Saheed Òṣùpá ò kí ń fojú kéré èèyàn, àmẹ́nìkan tó lé ní n tó sì fáyé lé ní àìlábòsí òun lójó lé. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ lórí ọdún tí mò ń sọ yìí náà 2019 t'Alhaji Saheed Òṣùpá bá mi lọ sí hajj, mò ń sọ̀rọ̀ bàbá ẹ̀ kí n tó wá lọ sọ́dọ̀ Abdulkadir tí í ṣe ọmọ rẹ̀, kí n tó wá lọ sọ́dọ̀ àwọn àfáà pé kí kálukú ó ṣe sùúrù, kí kálukú ó tají. Ọlọ́run mọ̀ ṣe ọ̀rọ̀ wa lẹ́yìn tí wọ́n mọ̀ sọ pé níta máa ronú pa máa bá l'Àlùjánnà, Ọlọ́run wọ́n jẹ́ wọ́n bá ń bò míì. Abádémù náà àkọ́kọ́ náà kò sọ́dún kan tí Saheed lè bá mi lọ sí hajj, ó ní ó sponsor gbogbo oúnjẹ tá a máa jẹ ní Mùnà, ó ní ó fún gbogbo alálàájì lóúnjẹ. That is number one. Ẹlẹ́ẹ̀kejì, ó wá di ọjọ́ kejì Iléyá tá a darí sí Mùnà padà, àwọn àǹsí special prayer. Alhaji Murtada àfáà Bariga ó wà ń bẹ̀, àwọn àfáà kan báyìí náà wà ń bẹ̀, àwọn ń ṣe dùá àti wọ́n ń ṣàdúrà lọ. Mánìjà Alhaji Paso wá sí hajj, ibi mọ̀ ń lọ nìyẹn. Ìgbà tí àwa bẹ̀rẹ̀ prayer, ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe prayer f'Alhaji Wasiu Alabi Pasuma òun ni Alhaji Saheed Òṣùpá lábẹ́ tẹ́ǹtì. Ìjà wọn sì gbóná nígbà náà. Àwọn yẹn wá bí léèrè pé kí ló dé tó fi ṣàdúrà fún? Wọ́n láburú kankan ò gbọdọ̀ sí Paso. Ó ní báburú bá ṣe Paso, ó ní bó lòun rìn sí, ó ní ẹ sọ bẹ́ẹ̀ fún mi, ẹ rán mi létí ẹjú mi ń we ibi mo fẹ́ rìn sí bí mo sì ibà kan bá ṣe. Bóun náà wọ́n sì máa ṣàdúrà fún mi nìyẹn pé nǹkan kan ò gbọdọ̀ ṣe mí. Bẹ́ẹ̀ mi ṣe ń ṣe prayer fún ní Mẹ́kà yìí, ó náà ló náà máa ṣàdúrà fún mi wípé nǹkan kan ò gbọdọ̀ ṣe mí. Ó ní ṣe wá rí mọ́níjà rẹ̀, ó lóyà sí Paso fàyà, ó lólóríire ni, ẹni èèyàn máa fọkàn tán ni. Wọ́n sì ń jà nígbà náà tí ìjà wọn pẹ̀dí, tí ìjà wọn gbóná nígbà yẹn.
ó wá ṣe prayer yẹn gbogbo alálàájì wá ṣe Allahu Akbar wípé bẹ́ẹ̀ lómi ìbá ń bá èèyàn jà yóò dàbí ikú ní tí wọ́n gbàyé mọ́ bẹ́ẹ̀ ni irú ìjà tí ó mọ̀ bàjà wípé ẹ wo irú ìjà tí Alhaji Pasuma àti Alhaji Saheed Òṣùpá ń jà Allahu Akbar. ìyẹn mo kàn mọ́ fi ṣe àdílà wípé àníyàn tó bá ní ó ní déédéé iṣẹ́ tọ́lọ́run ó kó fún ẹ ó ní déédéé ẹ̀san tó gbà nínú ayé ó lẹ̀san tó gbà lórí ọmọ ó lẹ̀san tó gbà lórí gbogbo tó bá ṣe àníyàn rẹ ni number 1 tó bá mọ kéwú tó ń wo Lawhil Mahfuz tó láníyàn bú kódà bọ́mọ rẹ fẹ́ dáa ó ti fàníyàn bú bá tiẹ̀ jẹ́ tí òfin ní dáa. gbogbo ẹ̀yin tẹ wá jà fà ọ̀dọ̀ yín ni mo wá fẹ́ lọ báyìí ọ̀dọ̀ àwọn àfà ibẹ̀ ni mo fẹ́ lọ báyìí gẹ́gẹ́ bí Ummul Mu'minat. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ báwo lèmi àti yín ó ṣe ṣe pẹ̀lú ìpè Ọlọ́run tó lọ́wọ́ bá àlékè ọlá kó tiwa ká fi lọ́la. àwọn olórin ní ayé títí wọ́n mọ̀ tó ti ní ọ̀run lọ àwọn olórin mọ̀ tó ti ń lọ́run àwọn olórin mọ̀ olúwọ́ bá àlékè ọlá mọ̀ ṣàánú mọ̀ àánú Ọlọ́run mọ̀ kún àwọn olórin àlùbáríkà mọ̀ pọ̀ lọ́dọ̀ wọn oríire mọ̀ pọ̀ lọ́dọ̀ wọn. àwọn olórí ayé tí wọ́n kórí tó jẹ́ mọ̀jísà nínú sẹ̀mí àwọn olórí ayé ni pé òun ní rí kankan wọn kó bóra wọn ní sógi àṣejù nípa ọ̀rọ̀ ara bíbọ́. ibi tó bá ti wọ àwọn tí wọ́n pera wọn lólórin ẹ̀sìn tí wọ́n ti bóra kan ẹ̀jẹ̀ tí pé ìbóra wọn ò ná màmá àtọkùnrin àtobìnrin wọn ọ̀wá ní rí àwọn olórin ayé kan kí wọ́n bóra. ẹlẹ́ẹ̀kejì tá a bá wá ní aṣọ nípa iman wọ́n wá ní ìgbàgbọ́ ju ẹni tẹ́yìn ó tún fẹ̀mí sí pàáfàá ni. àwọn olórin ayé tún nígbàgbọ́ jù wọn lọ wọ́n mọ bàbàrà Ọlọ́run jù wọn lọ wọ́n mọ bọ́lọ́run ṣe tó àti bí ṣe máa ṣe àtẹ̀sán tí máa kó fún yàn lórí gbogbo ń tẹ́dà bá ṣe. àwọn olórin ọmọ ṣàlàyé bí Saheed Òṣùpá ṣe rí yẹn tó bá bẹ̀rẹ̀ wáàsí fún yàn ọmọ ra ilẹ̀ mú ni nígbà tí bá ń fi òun wo ohun tí ń fọ̀rọ̀ wọ́rọ̀ nígbà ọba tó mú àdínlà wá nínú kéwú àwàdàlẹ̀ yóò pè yóò rò pé àwọn kéwú àrúbọ̀ ní kéni nínú òsì tọ́mọ yìí ń ṣe lèyàn fi mọ̀ pé ẹlẹ́sìn ni àwọn èèyàn yìí olùgbìyànjú ni wọ́n. ẹ rí i pé ọ̀rọ̀ olórin kì í ṣe pọ̀ kàn wá àmọ́ ti kàn wá nísìnyí nítorí tí wọ́n ń produce lọ́mọ torí tí ń jáde lára wọn lọ́mọ torí ipá kan wọn ń kó nínú ayé ó mọ̀ ti kàn wá ó ti kàn wá ó ti di kí wọ́n máa fi ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa fi lọ àwọn ọmọ olórin àwọn ọmọ téèyàn máa rò pé ayé ló tóbi lẹ́mìí wọn. ẹnìkan wá sí òfófó kan fún mi nínú àwọn àbúrò mi lánàá wọ́n ní Alhaji Saheed Òṣùpá ní ọmọ òun kankan wọn bí dáa kó kọrin ó ṣeé ṣe kó jẹ́rọ̀ o ó ní à ń sọ pé ọmọ òun kankan ò tó bẹ́ẹ̀ láti kọrin pẹ̀lú tójú òun kàlàyé ọmọ kó tó wá wọnú wàhálà bẹ́ẹ̀ kí wọ́n lọ ṣe nǹkan mi kí kálukú lọ ṣe gbìyànjú ní tí mo gbọ́ nìyẹn ó ṣeé ṣe kó jẹ́rọ̀ mi ìgbà ọ̀rọ̀ yẹn lóòótọ́ èyí ò mi ìgbà lóòótọ́ torí ẹ̀rù fi jẹ́ khabar al-khabar imma an yakuna sadiqan aw kadhiba bí ọ̀rọ̀ bá jẹ́ ìròyìn ó lè jẹ́ irọ́ ó sì lè jó òótọ́ mi ìmọ̀ bóyá òótọ́ nìyẹn ní tí máa fẹ́ lò ó ní Abdulkadir ọmọ Saheed Òṣùpá tó gorí mímbàrà tí ń ka alukur'an bíi kéèyàn ọmọ ẹ̀pọ̀n lẹ́nu la tí ń tú alukur'an bí ìbọn jẹ́ pọ̀ wọn àti anabi ni màláíkà Jibrilu kà fún ní nínú gáàrú ìrà tí ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn tí ara àwọn èèyàn balẹ̀. ẹ wá mọ mọ̀jísà tí mo rí lára ọmọ yẹn tẹ bá ṣàkíyèsí ọmọ yẹn lórí mímbàrà ẹ rí i pé ó ṣe irun rẹ̀ ó dì í ní àdìmọ́lẹ̀ lọ ẹ̀yìn ó dì í ní àdìmọ́lẹ̀ lọ ẹ̀yìn ó wá dé fìlà sí irun yẹn. mo wá rántí ọjọ́ kan mo wà ní US àtẹ̀mí àti bàbá àwọn Fàyímà àwọn kírun ní mọ́sálásí kan ní New Jersey. ìmáàmù tí ó lead wa ṣé ìmáàmù ni bàbá àwọn Fàyímà dúró lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yẹn wá ìmáàmù ni ó ṣe irun náà dirun ó wọ kìíní ìdúró rẹ̀ ẹnìkan ò lè mọ̀ pọ́mọ Fatiha nígbà tó ti ẹnu bọ inú alukur'an ó wá ti rí appearance bàbá Fàyímà ó ti rí ṣe rẹ̀ pé kò feel okay lórí bóun ṣe rí ó wá call bàbá Fàyímà ó ní my brother ó ní kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ tí yóò fi sí ó ní ìbẹ̀rù Ọlọ́run yàtọ̀ sí tẹ̀ ń wò yẹn ó ní gbangba kọ́ lè yàn wà kọ̀rọ̀ lè yàn wà ẹ má fi bẹ́ẹ̀ bá ṣe rí yàn ní gbangba George bí kọ̀rọ̀ ẹ̀ bá ṣe rí ẹlòmíì máa ó lè display ní gbangba tó jẹ́ pé bí kọ̀rọ̀ ẹ̀ ṣe rí olùbẹ̀rù Ọlọ́run tó jìnnà ni tó dínú ni. ẹ wo ohun tí mo fẹ́ lórí ẹ̀yin àfáà ẹ̀yà àjọ amójútó àwọn àkẹ́ Ọlọ́run wa ẹ̀ wájú amójútó ọmọ nítorí ọ̀la ẹ̀ wájú àṣètò lórí bá àmà owó ṣe lọ́la ẹ̀ wájú àṣètò lórí bá àmà owó ṣe lẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ ilé àfáà ni ò ṣe é tọ́ka sí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a bí ń bẹ̀ ni wọ́n ti ya yàkúyà òun ni wọ́n ti ya dọ́ọ̀gì. ẹ̀ wá dákun ẹ jẹ́ kó jẹ́ wípé àpèjúwe eré òun náà ọmọ tiwa náà máa jẹ́ ẹ wo báwọn olórin ṣe ń tọ́ ọmọ torí gbogbo wọn ni wọ́n ti di bàbá grandpa ni wọ́n
Alhaji Saheed Òṣùpá táwọn wí grandpa ni, Alhaji Paso grandpa ni, gbogbo wọn ni wọ́n ti di bàbá torí pé àwọn ọmọ wọn ti ń bímọ. Wọn kì í sọmọ kékeré. Ẹ wá wo bí wọ́n ṣe ń tọ́ ọmọ, ẹ wo báwọn ọmọ wa ṣe rí. Ọlọ́run ní limithli hadha falyamalil amilun. Ẹ wá dákun, ẹ wo àpèjúwe, ẹ wo àpèjúwe, ẹ wo ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá di akhiru zaman, àwọn unexpected things, àwọn tẹ́ẹ̀wò òun náà lẹ́ẹ̀mọ́ rí tí ó máa jẹ́ àjíb. Ní tí wọ́n ń pè ní àjíb ní àwọn nǹkan àrísẹ́ mọ̀. Ibi tẹ́ ẹ ti rò pé kò sí nǹkan kan bẹ̀, ibẹ̀ lẹ́ẹ̀ ti máa rí àwọn mẹ́rìírí. Ibi tẹ́ ẹ ti rò pé àwọn ilé ìyá wọn ronú àti lẹ́yìn, àwọn yẹn lẹ́ẹ̀mọ́ bá lẹ́yìn tí ó lẹ́yìn. Àwọn tẹ́ ẹ fẹ̀mí sí pé wọ́n á lẹ́yìn yẹn, àwọn gan wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn wà lófìfo. Níbo jẹ́ pàáfàá mi gan ayé rẹ̀ ò ṣe tọrọ. Báwo ló ṣe fẹ́ bímọ tí ó wúlò? Ẹlòmíì nínú àfáà kò ṣe súnmọ́. Inú Al-Qur'an Ọlọ́run ní atamuruna an-nasa bil-birri. Ọlọ́run ló mọ iye àwọn àfáà tẹ́ pé wọ́n ń polówó bẹ̀rù Ọlọ́run lóòótọ́, wọ́n ń pa àwọn èèyàn sákèsí lóòótọ́, wọ́n ṣe wá sí tẹnu wọn dùn, wa tansawna anfusakum, wọn rórí ara wọn, gbàgbé ara wọn, wọ́n ti ń jayé ọmọ máyé, wọ́n sì ṣe káwọn ọmọ wọn lọ́lá, ìwà wọn ọjọ́, ìṣe wọn ọjọ́, wọn fọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ní wa antum tatluna al-kitaba, àwọn ẹ̀dẹ̀ ni wọ́n ní tírà lọ́wọ́ tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé. Olúwa ní afala ta'qilun, ẹ wá rí pé wọ́n lóye, wọ́n sì làákàyè. Ẹ̀yọ́ àjẹ́ ronú, ẹ̀yọ́ àjẹ́ amọ̀ntànṣe. Ẹ wo Abdulkadir, Hafiz ni, alim ni, alama ni, imam ni, ẹni tó há Al-Qur'an, ẹni tó ní mímọ̀, ẹni tí màá rẹ̀ tún jìdò tó ní ìtumọ̀. Al-Qur'an wa adillat al-hadith, series of hadith, oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ọ̀kàmá, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ulama, ó fi ń ṣe àdílà lórí mímbàr fún àwọn èèyàn tó ń pàṣẹ mẹ́sẹ̀jì fún ọmọ Saheed Òṣùpá olórin, ọmọ Saheed Òṣùpá, ọmọ Saheed Akóredé Òṣùpá, Abdulkadir Okunola Àkànní, ókì rẹ̀ làkànní, ọmọ táwọn wí oríkì rẹ̀ nìyẹn. Ẹ̀yà àjà ronú ká máa ń tà ń ṣe. Kọ́lọ́wọ́ bá lékè ọlá kó jọ kó má padà lẹ́yìn wa. Ọlọ́run dákun kó jọ kó má pọ̀ mọ̀ ṣe má. Ẹ jẹ́ kí wọ́n á ṣe dùá kí n ṣàlàyé fọmọ yìí. Ọlọ́run kó jọ kó wọlá pé ó ti di ọmọ gbogbo ayé, ó ti di ìdùnnú gbogbo ayé, ó ti di ayọ̀ gbogbo ayé. Abdulkadir, Ọlọ́run ní sí ọ ní ìbànújẹ́ fún wa. Bá a ṣe ń wò ọ nínú wa ń dùn, kò sí olóríire tínú rẹ̀ ó máa dùn, kò sí abiyamọ tínú rẹ̀ ó máa dùn sí ọ. Ọlọ́run ní bínú sí ọ, Ọlọ́run ní jẹ́ kó rà padà sí ibú, Ọlọ́run ní jẹ́ á fi gbogbo yín sàwátì. Àlékún nínípín, àlékún lílọ́dọ̀, àlékún wíwúlò, àlékún jíjẹ́ èèyàn, àlékún mímọ̀, àlékún àlùbáríkà, àlékún oríire, àlékún ìdùnnú yóò máa jẹ́ tiẹ̀. Ọlá Ànábì wa Muhammad, Ọlọ́run ní fi ọ́ pa wá lẹ́kún, Ọlọ́run ní fi ọ́ lá wa lójú, Ọlọ́run ní fi ọ́ lá bàbá rẹ lójú, Ọlọ́run ní fi ọ́ lá ìyá rẹ lójú, Ọlọ́run ní fi ọ́ lá gbogbo àwa tá a jábí amọ́ lójú. Ọlá Ànábì wa Muhammad, Ọlá Ànábì wa Muhammad, Ọlọ́run kó wọlá kún ló ṣe ọ́ ní dùn fún wa, ó ti di ìdùnnú wa, ó ti di ayọ̀ wa. Go keep on your program, on your lecture. I'm sure you pay very soon. Bóyá ní Saheed Òṣùpá ò ní di bàbá alásàlátù ńlá. Because láti gbogbo àsìkò tí àwọn ìbá lọ sálámà sí bàbá wọn, wọn ní máa sọ nǹkan mi fún bàbá wọn ju wá sí lọ pé mọ́mí, daddy, in fact, I want you to change. It's compulsory for you. You have to change. You need to change. I think, do you leave this thing? I don't. Wọ́n máa sọ bàbá wọn pàwọn láìkí orin yẹn. Wọ́n padà máa sọ. Tálàjì Saheed Òṣùpá wà á di alásàlátù. Ọlọ́run bá ṣe ìkẹ́ fún Alhaji Barrister. Alhaji Barrister ni wọ́n promise pé àwọn padà di bàbá alásàlátù káwọn tó kú láyé. Mo mọ̀ pé nǹkan yẹn ó padà di ìmúṣẹ fún Alhaji Saheed Òṣùpá látara kí Ọlọ́run tó lu ọba àlekè ọlá fún yìí. Ọlọ́run fi rahma sára Alhaji Saheed Òṣùpá. Ọlọ́run fi kùrẹ́tà ayúni sọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá. Ọlọ́run bá fún Alhaji Saheed Òṣùpá ní zina. Gbogbo ohun tí ajẹ́tì tí mò ń kálẹ̀ yẹn ara àwọn ọmọ yẹn ni o, sọ́dọ̀ bàbá wọn tó bí wọn àti ìyá wọn tó bí wọn. Lọ́dọ̀ ara àwọn ọmọ yẹn o ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn ọmọ ò kì í ṣe ọ̀tá bàbá wọn, wọn ṣe àdúwò ńlá. Ọmọ yẹn ò kì í ṣọ̀tá Ọlọ́run, wọn ṣọ̀tá àwọn òbí wọn. Wọ́n jẹ́ ọ̀rẹ́ àwọn òbí wọn, wọ́n wá ní àgbìyèlé sọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run bizat. Ẹ̀rí pàánù Ọlọ́run tó tóbi ni, ẹ̀rí pé oríire tó tóbi ni, ẹ̀rí pé dùnnú tó ga ni. Ọlọ́run bá lékè ọlá kò ní sáwọn ọmọ ní ìbànújẹ́ fún wa. Ọlọ́run ní inna hadhihi tadhkiratu faman sha'a ittakhadha ila rabbihi sabila. Eléyìí wáàsí ló jẹ́, eléyìí wáàsí ló jẹ́, ìtanijí tí wọ́n ń pè ní tẹ̀m̀bé òun ló jẹ́ fẹ́mi pẹ̀lú yín láti keep on good ká lè mójútó àwọn ẹ̀kẹ́ Ọlọ́run tó lọ́n fún wa, ká mójútó àwọn ọmọ wa àtàwọn ọmọ wa bìnrin àtàwọn ọmọ wa kùnrin, ká mójútó wọn, ká mọ̀ wípé ọmọ yìí àwọn náà lọ́la wa, ká ọmọ yìí ó ti máa dára rẹ̀ lójú ẹ̀mí wa. Ọlọ́run fi bẹ́ẹ̀ ṣe sàrà fún wa.
ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad Alhaji Saheed Akorede Òṣùpá ò ní nájà ẹkún láyé o ò ní nájà àbànújẹ́ láyé o ò ní nájà òsì láyé Ọlọ́run wọlá pé àtọ̀ rẹ làwọn ọmọ yìí oríire rẹ làwọn ọmọ yìí ìdùnnú rẹ làwọn ọmọ yìí wọn ní padà di ìbànújẹ́ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èyí ò lè yóò fi mọ̀ páwọn obìnrin rẹ wọn Alhaji Saheed Òṣùpá fàyà kẹ́ láyà ẹ wo bá ọmọ ṣeré pẹ̀lú ògo Ọlọ́run oríire náà ò ní dúró ìdùnnú yìí ò ní dúró àlùbáríkà yìí ò ní dúró dáadáa yìí ò ní dúró abiyamọ kan tó já àfa ò gbọdọ̀ rí ọmọ Saheed Òṣùpá kó má sọ̀rọ̀ lórí ẹ̀ wàláhì tàlá olóríire kan ò lè rí wọn nínú dáhìn nínú olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọjọ́ yẹn tí mo rí mọ̀ ń gbọ̀n ni mo wà ń pe àwọn èèyàn pé ẹ̀yin yẹn wá ẹjọ́ wá bá mi wo kínní ẹ wá bá mi wo ọmọ ẹjọ́ ọmọ ta ni wọ́n pè ọlọ́mọ Saheed Òṣùpá ni. Congratulations my brother, I really appreciate God in your life. I appreciate you too. I appreciate your talent. I appreciate your personality in the society, in our society. I really appreciate you. Ọlọ́run bá alẹ́ kí ọlá yóò sàlékún rírì. ولا النبي ومحمد ولا النبي ومحمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي المتقى صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم.